àwọn obìnrin tí wọ́n máa ń ba nǹkan ọkọ jẹ́ tó jẹ́ pé táwọn àtọkọ bá ti ní misunderstanding bọ́n ṣe ń fọ́ gíláàsì náà máa fọ́ windscreen náà máa fọ́ tẹlifíṣàn náà máa ba nǹkan jẹ́ nínú ilé wò tó bá mọ̀ pé ilé ọkọ ti sú ẹ máa lọ lé yín ṣó ti yé ẹ bẹ́ẹ̀ yẹn máa lọ lé yín ó lè wá jóye bàṣẹ̀jẹ́ sílé ọkọ tọ́ra àwọn kádẹ́ǹsì wọn á mọ̀ níhan kí náà ṣe àwọn obìnrin náà ni wọ́n máa ń sọ igbá kan àwo kan kí ni tọkùnrin ò bá ṣe obìnrin tó bá ń ba nǹkan jẹ́ nínú ilé bàṣẹ̀jẹ́ ni bàṣẹ̀jẹ́ òbí tí so lẹ́rùn ààyè tí ò gbẹ̀kùlù ọ̀dàn fún yín nílé bá yín ilẹ̀ wa ń ṣe ayé tẹ̀rí jẹ́ níbi tẹ́ ti ń bọ̀ lẹ́wà fẹ́ mọ̀ jẹ ní bíbà yìí ṣé ọkùnrin tó ṣiṣẹ́ tó ra nǹkan sínú ilé láti mú kínú ilé convenient tó fọ́níṣì inú ilé ṣé kìí sowó ló fi ra àwọn nǹkan yẹn síbẹ̀ mo mọ̀ kan náà gbà yẹn tí mo sì kéré jù báyìí lọ́tọ́ pé tóun àtọkọ bá ti jà báyìí gbogbo foodstuff tán ní nínú ilé ní òlọ́mọ dàpọ̀ yóò da gàrí mọ́ sẹ̀mó yóò da ráìsì pọ̀ mọ́ ẹ̀wà yóò da òróró pọ̀ mọ́ omi yóò make sure pé òun dàǹbarú gbogbo oúnjẹ inú ilé yẹn yes àwọn tó bá yẹ pé wọ́n jẹ́ former neighbor mi nínú ilé yẹn tó ń gbé àdúgbò wa yẹn wá tó ń bá rí fídíò yìí wọ́n á mẹ́ni tí mo ń sọ gbogbo foodstuff ni tí ó mú epo ọkọ yẹn dẹ̀ máa ń ra foodstuff sílé ó máa ń stock inú ilé pẹ̀lú oúnjẹ ni kò sí oúnjẹ tí ò sí nínú ilé wọn á da gbogbo ẹ̀pọ̀ á da lúrúpọ̀ mọ́ sápà ni ìwà lọ́ba àwúre fa bẹ́ẹ̀ bá fáyìn tó rẹwà tó beautiful tó bá níwà ó kàn ìríra ló máa jẹ́ sọ́kọ ẹ mú nǹkan olówó iyebíye tọkọ fowó rà sínú ilé ẹ máa bàjẹ́ nígbà tá wà ń kékeré tá wà ń lè bá wa gan wọ́n máa ń sọ fún wa pé wo tí kọ́ọ̀pù ń bá fọ́ yín fi kọlà sí ọ lójú ni àbí wọn kì í sọ bẹ́ẹ̀ àfẹni tí ò bá dàgbà sílé bẹ́ẹ̀ tó bá jẹ́ lé ló dàgbà sí kò káfẹ́ fọ bọ́ báyìí a máa handle everything with care ni bó tiẹ̀ jẹ́ pọ̀ ní fi kọlà sí ọ lójú nǹkan tó túmọ̀ sí ni wípé àwọn ọ̀nà etí rẹ̀ ó fẹ́ ẹja tó bá fọ́ kọ́ọ̀pù yẹn tàbí ó bá fọ́ abọ́ yẹn tí nǹkan bá ṣèṣì bọ́ lẹ̀ gan pé ó ṣèṣì bọ́ ó wá fọ́ gan ó tún gbúdọ̀ jó ṣèṣì lọ́la next time you have to be careful ní nǹkan tó ṣèṣì à ń bọ̀ sí bọ́ sí ẹni tí ó mọ intentionally mọ ba nǹkan jẹ́ wá nítorí òun bínú tó bá ti mọ̀ pé òun ò tí ì dín pẹ̀lú anger ẹ bóyá kó fi lé ọkọ lẹ̀ kó má tí ì lọ lé ọkọ ó lè mọ ba nǹkan ọkọ jẹ́ kínú ọkọ yẹn dùn sí ẹ òun náà sọ sínú voice note yẹn wípé ṣé bá bẹ́ẹ̀ ló bá wọn ra nǹkan sínú ilé tẹ́ bá wá ní kẹ́ mọ̀ ṣe domestic violence tí obìnrin bá wá ń ṣe bẹ́ẹ̀ yẹn táwọn bá nà ṣé wọn ní láwọn nà ẹ wá mọ ba nǹkan jẹ́ ẹ mọ fọ́ gíláàsì mọ́tò ọkọ ẹ mọ kó lọ fọ́ gíláàsì mọ́tò tó jẹ́ pé millions of naira ni sọkùnrin yẹn ò ní sọ ẹ mọ́lẹ̀ pé tó bá replace glass òun ò lọ́bi kankan tó bá wá yá tírú ọkùnrin yẹn bá wá sinmi tó wá fọkànbalẹ̀ tó lọ fẹ́yàwó mi ẹ wá mọ wáwọn blogger tẹ́ mọ̀ sanwó fún ẹ mọ claim victim ẹ mọ ní ọgbà kan yín kò ní ṣíà kò ní bẹ́ẹ̀dì sórí òró lẹ ti dóra yín gbogbo ọmọ tẹ́ ẹ bí sórí òró sólẹ̀yìn mọ́ giri doyin mọ́ giri ni kò ní bẹ́ẹ̀dì kò ní ṣíà ó tẹ́ ẹ lọ́rùn ló jókòó síbẹ̀ ẹ wá jọyè bàṣẹjẹ òbí tí so lẹ́rùn ẹ bá gbogbo nǹkan ọkọ jẹ́ ìfún kéèyàn mọ́ fọkọ mọ́ ìtì bá ń bẹ́nu èèyàn ń lọ tí máa ń pààyàn bá yàtọ̀ fọ́kọ gan nǹkan ní nǹkan béèyàn bá dé àdúgbò gan àbẹ́yàn délé téèyàn ń gbé téèyàn rí tí nébó èèyàn sásọ tátẹ́gùn ti gbé aṣọ ìjàbọ́ èèyàn ọ̀bà nébó èèyàn mú padà sórí okùn láṣọ aláṣọ gan lẹ́yìn ó protect nǹkan oní nǹkan à ń bọ̀sibọ́sí nǹkan ọkọ rẹ tó yẹ kó ìwọ ló yẹ kó o maintain ẹ̀ jù wàá wá torí ipò ń bínú wàá mọ̀ ba nǹkan ọkọ jẹ́ wàá mọ̀ fọ́ gíláàsì wàá mọ̀ fọ́ mírọ̀ nítorí ò ń bínú ìwọ ò ṣe bírú nù nílé yín ó ṣe bírú nù nílé yín ìyẹn náà tún múra tún rà mí ọkọ ìyàwó tó bá ti fọ́ tẹlifíṣàn ẹjọ́ mọ̀ wo tẹlifíṣàn tó bá fẹ́ wo tẹlifíṣàn kó lọ wò ń lé wọn tàbí kó lọ fowó ẹ̀rà míì síbẹ̀ tó bá jáwọ́ lo rà ṣó máa bàjẹ́ ìyẹn náà tíyàwó ẹ̀ bá ti da lúrú pọ̀ mọ́ sápà tó ti da gbogbo ráìsì pọ̀ mọ́ àwọn foodstuff tí ò dẹ̀ ní ṣe separate ló máa ń mix á da gàrí mọ́ sẹ̀mó á da ráìsì pẹ̀lú gàrí á da ẹ̀wà á dà pọ̀ mọ́ túwó ráìsì náà fi máa ń ṣe túwó gbogbo ẹ̀ tí ò lè wà lè àǹpíìkì ẹ̀ òní ó dàpọ̀ wọ́n padà dó. èyí ò bò ẹ máa gbé pamọ́ èyí àlàáfíà ọkọ ò rí látọ̀dọ̀ yín èyí ọjọ́ oúnjẹ ẹ mọ̀ ọ́n sè èyí ọbẹ̀ kò wúlò èyí ìkan kò ṣeé ṣe bàbá ń bá rí kọ́kọ́ tún rí dó ẹ̀ tún mọ́ ní kò lè dó yín ìbínú á tún ṣẹlẹ̀ ẹ̀ tún mọ́ ba nǹkan jẹ́ kí wàá lẹ wúlò fún fọkàn kí ni importance
ẹni tó bá tiẹ̀ ti wà destructive even kó ṣe bí iṣẹ́ gan nǹkan bí iṣẹ́ nǹkan anything tó bá ti jẹ́ object you have to handle with care. Irú wọn náà máa ń bọ́rọ̀ nǹkan tán ní dá padà wọ́n á lo nǹkan ní nǹkan wọ́n á lo rack wọn kí ẹ̀ nonchalant behaviour ni. Tó bá ti di pé àwọn kan yín cry out báyìí ó ti ń sún wọn nìyẹn live and direct ó ti ń sún wọn nìyẹn. Afẹ́yàwó á sọ pé ẹ bá ń wá ẹni tí ó drag ẹ̀ orí àwọn blogger gan ti ń pè ní ìsìn wọn ò drag ìyàwó kékeré mọ́. Wọn ò tó rán náà mọ̀ pé ó ní tó ṣe ọkùnrin yìí déédéé fẹ́yàwó. Ẹ̀wà àdàpọ̀ mọ́ túwó rice náà fi máa ń ṣe túwó gbogbo ẹ̀ tí ò lè wà lè àǹpíìkì ẹ̀ òní ó dàpọ̀ wọ́n padà tó ń jẹnu ní ọkọ̀ òtún rà mí gbogbo ayé tẹ̀rí jẹ́ ńlẹ̀ bá yín ẹwà dé ẹwà joyè bàṣẹ̀jẹ́ mọ̀ bá nǹkan jẹ́ obìnrin tó bá ti wà destructive gbogbo tó bá destroy nínú ilé ẹ mọ̀ tún ṣe ẹ mọ̀ tún nǹkan yẹn ṣe irú wọn máa ń fi lélẹ̀ fúnrú wọn ni wọ́n máa ń fi lélẹ̀ fúnrú wọn ni ntọ́ bá wà nínú èèyàn lọ tí ń pààyàn bá o ti lẹ́mìí bàṣẹ̀jẹ́ tẹ́lẹ̀ ni o ti lẹ́mìí bàṣẹ̀jẹ́ tẹ́lẹ̀ ni àwọn obìnrin kan wà tó pé tó máa bínú tán wororo wà rárá wọn lè sọ jọ̀rọ̀ lọ kò sí ìpalára kankan tán máa ṣe irú wọn náà máa ń pọkọ náà tán máa bínú agádámbú tán máa destroy nǹkan tán ní kí ẹ pé kí nǹkan kan bàjẹ́ òun irú wọn náà tí wọ́n ti pọkọ tán kójú ọkọ tó là ìyàwó tó bá ń fọ́ gíláàsì mọ́tò tó ń bínú tó ń fọ́ tẹlifíṣàn tó ń jẹ gbogbo nǹkan mọ́lẹ̀ gbogbo àwọn nǹkan kitchen tó ń ba gbogbo ẹ̀jẹ̀ tó ń destroy everything irú ìyàwó yẹn tó bá yọ máa bẹ́ ọkọ gan lórí tó bá yá bí ọ lórí tó bá ń fọwọ́ ra rú ẹ̀ lórí tó ń fọwọ́ ra bẹ́bẹ́bẹ́ tó ń fọwọ́ bá bẹ́bẹ́bẹ́ ń gbò bá yá ìwọ gan ló máa bẹ́ lórí bẹ́ẹ̀ ni because nǹkan tẹ́yàn ra even kó jẹ́ ṣíṣì ni wọ́n ra nǹkan yẹn gan as much as pé owó náà fi rà síbẹ̀ kò yẹ kó jóye bàṣẹ̀jẹ́ ẹ máa fọgbá ẹ mọ fáwọ ẹ mọ fọkòkò bàbá sásùn ẹ wàá frustrate ọkọ títí kò ní rẹ́ni rojọ́ fún fáìn kò sẹ́ni èyàn òbí tí ò ní rí wí tó bá wà níbi kan tí ò bá tẹ́ ọlọ́run ó lè kú òǹbẹ àǹfààní wà fún yàn láti kú òǹbẹ kọ́ wá jóye bàṣẹ̀jẹ́ kó mọ fọgbá fọkòkò bàbá sásùn yẹn it doesn't portray you as a good person kò portray good personality as obìnrin ẹ máa bá gbá jẹ́bàwó kò bá bà sásùn jẹ́ nígbà bá wá pa létí tí wọ́n àbàdàn lé tí wọ́n fi lélẹ̀ fún yín ẹ máa sunkún kiri ẹ máa wá blọ́gà kan tí wọ́n bá ń blọ́ọ̀gì èèyàn àwọn blọ́gà arebi pa náà àwọn tẹ́bi ń pa torí wọn ò pé ẹni tó fẹ́ yàwó lé kí ló dé ọkùnrin òun dédé ń fẹ́ yàwó kò sẹ́ni tí ò mọ̀ ọkùnrin òun dédé ń fẹ́ yàwó especially àwọn religious men yẹn wọn ò dédé ń fẹ́ yàwó ọkùnrin tó bá lọ ṣe zina kò wà discipline ni kò ní discipline then obìnrin tó ń jẹ́ kọkùnrin kan náà mọ̀ bá ẹ̀sùn tó dẹ̀ níyàwó lé orí ẹni ò pé kò sí bọ́bọ́ sórí tí náà kí o ṣe tí ò bá ti lè fẹ́ tell him to go and carry his cross ìyàwó ẹ̀ máa ń fọ́ nǹkan ó máa ń ba nǹkan jẹ́ nínú ilé kò lè lọ fi ẹ̀hàn pé òun fẹ́ fẹ́ yàwó lé bẹ́ẹ̀ ni ó ti mọ̀ pé rọ́ ló ń pamọ́ ìyàwó yẹn ìyàwó tí ó bá ń hùwà burúkú tó ń frustrate ọkọ kò yẹ kọ́kọ́ bẹ̀rù láti fẹ́ lòmíì hàn náà yes so ìwà wa làbò tiẹ̀ lẹ̀ àwọn máa dún ẹ jẹ́ a máa fi ẹ́sà yé ibẹ̀ orí yín ò jọ pé tọkọ yẹn bá wá fẹ́yàwó tó wá pìsì ẹ̀ síbòmíì tó lọ fẹ́yàwó ẹ wá mọ̀ wáwọn blọ́gà tẹ́ máa fún lówó tí wọ́n bá ń drag ìyàwó tuntun wọ́rọ̀wọ́rọ̀ tẹ́yìn ṣe nínú ilé ẹ̀ ní sọ nígbà náà ẹ̀ ní sọ fún blọ́gà ń pé ẹ̀yin lẹ frustrate ẹ̀ out ẹ̀ ní sọ yẹn àbẹ́sọ àwọn blọ́gà náà ní béèrè ìwọ ọkùnrin náà tó ń yálè tó ń ṣe zìnà tíyàwó ẹ̀ ń fọ́gbá fáwọn kò bàbá sásùn tó wàá fẹ́yàwó tó lọ ń ṣe zìnà wò ó kò parun ló mórí léhùn ó mórí ló kò parun ni torí tó bá mọ̀ pé ó ní girlfriend ìjìyà pé ó fẹ́yàwó lé náà ló sì jẹ lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni ìjìyà pé ó fẹ́yàwó náà lọ́ọ́ jẹ wo bàbá Ọdẹ́yàlé 82 years old pẹ̀lú urinary catheter tí ò lè tọ̀ mọ́ ìyàwó ẹ̀ lè jáde ní àgídìgbò lọ́gba bàbá ń tẹ̀ ẹ̀sùn tó fi kan ní pọ́ ní girlfriend bàbá sì lóun ò ní girlfriend àsì bẹ́ẹ̀ gbà náà ní 19 láyé Babangida tó bá tiẹ̀ wá jẹ́ pé òótọ́ bàbá yẹn ní girlfriend ṣe é rí pé bàbá yẹn ló ṣọ́ọ̀tì ara ẹ̀ kí ló ń ní girlfriend fún ó ṣe kúkú fẹ́yàwó of course so that because ó fẹ́yàwó ó ní girlfriend ó ní girlfriend obìnrin ó padà fìyà jẹ ọ́ náà ni ìyá pé ó fẹ́yàwó náà ló jẹ lọ́dọ̀ obìnrin tó bá ń kó girlfriend kì kò ní tán nú ẹ̀ so ó bẹ́tà pátápátá láàfọ́jú kúnbọ̀kúnbọ̀ láàdẹ́tẹ̀ tó o bí wàá mọ̀ wípé ẹ̀rù rẹ̀ ń bà ẹ́ bó ṣe wà destructive tó ń ba gbogbo ilé jẹ́ bọ̀nà jẹ́ yẹn ẹ̀rù ẹ̀ ń bẹ̀ ò lè fẹ́ yàwó ìgbà tó bá di future wà á understand
wàá mọ̀ pé ọ̀ràn tó bọ́ lẹ́kẹ̀ tó fi tú tìdí ẹ̀ tó tà ẹ̀hún náà ló bẹ́ẹ̀ tó rà tí ò fi rówó san ọ̀rọ̀ mi ò lópin. Good morning bọ́sẹ̀ GMK jọ mo fi Ọlọ́run bẹ̀ mo fẹ́ kó ṣe tọ́pìkì lórí kíní yìí tọ́pìkì yẹn ó ti ń wù mí pé mo rò pé ó ti máa ṣe nìkan tó mẹ́nu lọ síbẹ̀ rárá mo fi Ọlọ́run bẹ̀ Ọlọ́run máa gbàdúrà ẹ̀ tí ọkọ tìyàwó bá ti ń jà kí obìnrin wá máa ba nǹkan ọkọ ìjẹ́ kó ló máa fọ́ tẹlifíṣàn kó máa fọ́ gíláàsì kì í ṣe nǹkan tó dáa mo fẹ́ kó ṣe tọ́pìkì lórí ẹ̀ bọ́sẹ̀ GMK ojú òní tiẹ̀ irú ìjà wo ló lè ṣẹlẹ̀ ọ̀dọ́ obìnrin láì ṣe pé bàbá ẹ̀ ló ra property fún ó máa fọ́ mo tẹ́lẹ̀ tó lọ fọ́ gíláàsì mọ́tò ọkọ ẹ̀ àjọ gbogbo aṣọ ọkọ níná àmú gbogbo ilé ó máa bàjẹ́ kí ni ìtumọ̀ yẹn wọ́n tẹ̀ sọ pé àwọn ọkùnrin pé wọ́n fẹ́ domestic violence ó lè máa fọ́ gíláàsì báyìí kéèyàn má yọ àdá tì kéèyàn má bẹ orí ẹ̀ dànù